àwọn afọbajẹ ìbàdàn fọwọ́ sí ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí olùbàdàn tuntun lọ́jọ́ ẹtì friday ọjọ́ 12 oṣù kẹrin ọdún yìí ní gbogbo awuyewuye tó ti ń wáyé lórí ẹni tó yẹ kó jẹ olùbàdàn ilẹ̀ ìbàdàn dópin pẹ̀lú bí àwọn afọbajẹ ṣe fọwọ́ sí owólabí ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí olùbàdàn tuntun. láàárọ̀ ọjọ́ ẹtì yìí ní ìgbìmọ̀ olùbàdàn tí wọ́n tún jẹ́ afọbajẹ ìlú náà fọwọ́ sí ìyànsípò ọba owólabí ọlákùlẹ́hìn níbi ìpàdé tó wáyé láàfin olùbàdàn lọ́jà àbá. nínú gbogbo àwọn afọbajẹ náà ọ̀tún balógun ilẹ̀ ìbàdàn ọba tajudeen ajíbọ́lá tó jẹ́ igbákejì ẹni tí ipò olùbàdàn kàn báyìí nìkan ni kò yọjú síbi ìpàdé pàtàkì ọ̀hún. bó tilẹ̀ jẹ́ pé ó hàn gbangba pé àgbà ti dé sí ọba tuntun náà nítorí níṣe ni bàbá náà rọra ń tẹ̀ ẹ́ kẹ́jẹ́kẹ́jẹ́ nígbà tó jáde nínú jíìpù aláwọ̀ dúdú kan tí wọ́n fi gbé e wá síbi ìpàdé ọ̀hún. níṣe ni àwọn èèyàn sì ń kí i tí wọ́n ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá tí wọ́n sì ń ṣàdúrà fún pé yóò lo ipò náà pẹ́ títí. ní báyìí tí ọba ọlákùlẹ́hìn ti yọjú sí àwọn ìgbìmọ̀ afọbajẹ olùbàdàn tí wọ́n sì ti fẹnu kò pé òun ni àwọn mú gẹ́gẹ́ bí olùbàdàn ilẹ̀ ìbàdàn tuntun. ìgbésẹ̀ tó kù báyìí ni kí wọ́n kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé láti fi tó o létí kó sì fọwọ́ sí orúkọ náà kí bàbá yìí sì gorí oyè gẹ́gẹ́ bí olùbàdàn ilẹ̀ ìbàdàn tuntun. ọ̀tún olùbàdàn ilẹ̀ ìbàdàn àgbáòye rashidi ládọjà tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹni tó pe ìpàdé ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ipò rẹ̀ ga jùlọ láàrin àwọn ẹgbà ìjòyè ìbàdàn fìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn nílé ẹ̀ lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ pé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ làwọn kọ́kọ́ fi ètò ọ̀hún sí ṣùgbọ́n nítorí bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ṣe padà fi tọ́sídẹ̀ẹ́ fún ọjọ́ ìsinmi ọdún ìtúnú ààwẹ̀ ló jẹ́ kí àwọn sún sí ọjọ́ jímọ̀. tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ 9 oṣù kẹrin ọdún yìí lọ́tún balógun sọ pé ọ̀gá òun ìyẹn ọlákùlẹ́hìn kò sí nípò ẹni tó lè jọba nítorí kò gbádùn ara ẹ̀ kò tiẹ̀ yá rárá ni. ó ní tèmi ni pé ká ní sùúrù kí ara bàbá yìí fi yá ná nítorí bàbá yìí kò gbádùn ara wọn kò le rárá ẹnikẹ́ni ò tí ì fojú kan bàbá láti ọjọ́ friday. àwọn tó lọ sílé wọn pàápàá kò rí wọn wọn kàn ń fi túláàsì mú wọn láti ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe ni ẹ jẹ́ ká ní sùúrù fún wọn kí wọ́n tiẹ̀ gbádùn náà. nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ yìí sẹ́nitọ̀ ládọjà sọ pé ọ̀rọ̀ kò rí bí ọba ajíbọ́lá ṣe ń sọ yẹn o. ó ní kò sí ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ fi ohunkóhun falẹ̀ láti fi ọlákùlẹ́hìn jẹ olùbàdàn nítorí kì í ṣe pé àìsàn ń ṣe bàbá náà. àgbà tó ti dé sí i ló fà á tí ara rẹ̀ kò ṣe lè máa ta kébékébé bíi ìtọ̀mọ 20 ọdún. gẹ́gẹ́ bó ṣe sọ gbogbo wa la fẹ́ràn àlàáfíà. ibi tí ìbàdàn dá sí nìyẹn àwa ìbàdàn mọ bá a ṣe máa ń sọ nǹkan tó gbóná janjan di tútù. ó dàbí ìgbà tí omi bá gbóná tó ń hó gbùdùgbùdù tí gbogbo ayé yóò ti máa wò pé eléyìí yóò ṣèyàn léṣe tí ẹnìkan wá gbé omi náà mu pẹ̀lú gbogbo híhó tó ń hó yẹn tí gbogbo ẹ̀ wá pòórá mọ́ nínú. nígbà náà ni yóò tó wá hàn sí gbogbo ayé pé ọ̀rọ̀ náà kò le tó ojú tí àwọn fi ń wò ó tẹ́lẹ̀. tẹ̀gbọ́n tàbúrò ní gbogbo wa kódà títí lórí tajudeen tó ń sọ̀rọ̀ yẹn o. bóyá ohun tí kò yé tájù nìyẹn nígbà tá a bá pàdé lọ́jọ́ jímọ̀ bóyá ó máa túbọ̀ yé sí i. ṣùgbọ́n ní báyìí tí bàbá náà ti yọjú sí gbangba tí àwọn ìgbìmọ̀ olùbàdàn yàtọ̀ sí ọ̀tún balógun nìkan ti fẹ́nu kò pé ọlákùlẹ́hìn ni àwọn mú bí olùbàdàn tuntun gbogbo awuyewuye tó ti ń wáyé lórí oyè olùbàdàn ti rodò lọ mú mi báyìí o kí gbogbo ìbàdàn sì máa retí ìgbàlè ọba wọn lókù láì ní fi falẹ̀ rárá mọ́. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.